ṣe rárábìnrin tá à ń sọ yìí èmi fúnra mi wà ń kóòtù òṣìṣẹ́ ìjọba ni nípínlẹ̀ Èkó ń bí ọkọ rẹ̀ tó sì gbé wá sí kóòtù yìí ó ní kí wọ́n tú àwọn kalẹ̀ ó ní ìgbéyàwó òun ó ti sú òun ẹ tú àwọn kánú ìgbéyàwó ìsẹ́yìn kódà bó ṣe ń ṣe gan ẹ mọ̀ pé ó ti sú pátápátá nígbà tó ń sọ̀rọ̀ ó ní olúwa mi ẹ túgbéyàwó ìka o torí aláìlóòótọ́ ni ọkọ òun o ọdún kẹsàn-án sì ní tí àwọn ti fẹ́ra wọn àbámọ̀ ńlá lòun ń kó lórí ẹ̀ o torí pé ó parọ́ ju irọ́ lọ àṣírí irọ́ rẹ̀ sì ń tú sóun lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó sọ fóun nígbà tí ó fẹ́ òun pé ìyàwó tó bímọ mẹ́ta fóun ó ti lọ òun sì ti mú ọkọ òun báyìí nítorí pé lóòótọ́ níyàwó òun lọ ṣùgbọ́n irọ́ ló pa mọ́ arábìnrin yẹn wípé nítorí ẹ̀sùn àgbèrè ló ń ṣe lé lọ láì mọ̀ pé irọ́ tó tún pa wípé ọmọ mẹ́ta ló bí fóun láì mọ̀ pé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ kan ìyá kan làwọn ọmọ tóun ń tọ́ ó ní kò sọ fóun rárá ó lọ́rọ̀ rẹ̀ ò yé òun ó nígbà tó di ọdún kẹta tóun ti wà nílé ẹ̀ tó rọ́dún kẹsàn-án lòun lò báyìí làwọn èèyàn kan máa ń sọ pé ó ga o ẹ kú sùúrù o ẹ̀yin tí ẹ̀ ní lọ́kì ń tí ó ní nígbà yẹn ó mú oyún ọmọ kejì ló wà ní òun ẹ̀yin tí ẹ̀ ní lọ́kì ọkọ òun rèé bóun ṣe dúró tì kì í ṣe pé ó ní ìwà kan tó dáa lọ títí ṣùgbọ́n kì í tọ́jú àwọn náà òun ò sì rò ẹjọ́ rẹ̀ fún òyàn rí gbogbo nǹkan tó ń ṣe fóun lòun mú mọ́ra torí bóun náà ti lọ́kọ ẹyọ kan rí òun ti wá wò wípé kí wọ́n mọ̀mọ́ kà fóun lòun ṣe ń mánéjì ẹ̀ ó ní àwọn tó dẹ̀ ń sọ fóun pé ẹ kú sùúrù àṣẹ tí ẹ lè dídá ilé ẹ̀ wọ́n mọ̀ wá ẹ̀ wọ́n láwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yan ojú ọmọ ọdún méjì lọ tó fi ń gbà wọ́n lọ́wọ́ ìyá wọn kódà ìyàwó mi wà nù ilé lọ́wọ́ tó fi fẹ́ lòmíì lóyún níta ó létí lé lọ ó gba ìkejì wọlé ìyẹn tó bímọ tán ló tún ṣe tìkẹta bẹ́ẹ̀ ó nígbà tó ń gbọ́rọ̀ yìí ó kó àwọn ọmọ ìsọ́dọ̀ ìyá ẹ̀ ní tẹ́lẹ̀ ló ń bá lọ kó àwọn ọmọ ìkú fún ìtọ́jú ìgbà tó ń dé tó lọ kó àwọn ọmọ ẹ̀ òun lọ kó wọn torí pé wọn ò rán wọn nílé ìwé òun sì ń tọ́jú àwọn ọmọ tòun kó kúkú máa ṣàmójútó wọn pọ̀ pẹ̀lú àwọn ọmọ tó ń bò ti jẹ́ pé bàbá kan náà ló bí wọn síbẹ̀ òun lọ ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ara òun ni kò torí ẹ̀ tọ́jú ẹnì kankan nínú oṣù kínní ni àṣírí ẹ̀ wá tú sóun lọ́wọ́ pé gbogbo bóun ṣe ń ṣe gbogbo nǹkan tí òun ṣe fọ́kọ òun yìí tí ò tún fi mọ́ òun yóò tún lu òun pẹ̀lú ẹ̀ ni ohun tóun bá sọ yóò sọ dìjà ohun tóun ò bá sọ á lóun sọ èèyàn kan ló wá tàṣírí fóun nípa àwọn ọmọ yẹn pé wọ́n ń sọmọ ìyá kan náà o bó ṣe ń ṣe nìyẹn o ó tiẹ̀ yà wọ́n lẹ́nu bẹ́ẹ̀ ṣe ní sùúrù di àsìkò yìí ṣẹ́rí apààyàn lọkùnrin bẹ́ẹ̀ bá lè pa irọ́ tó tó yẹn tó sì fi irú àṣírí ìpamọ́ di àsìkò yìí fún ọdún mẹ́sàn-án olúwa mi ìyẹn tó wá kéré ó tún ti lọ fún ìyàwó kejì tó bímọ kejì fún ó tún ti lọ fún lóyún àti obìnrin mẹ́rin àwọn yẹn wà ní oyún báyìí tó bá dẹ̀ ríṣẹ́ kò ní í ṣe kó máa gbà lọ́wọ́ òun ni òun ò mọ̀ wípé irú èèyàn báyìí ni ẹ wò ẹ tú àwọn ká o torí pé tó bá tún kó àwọn eléyìí dé òun ò mọ̀ ibi tó ń fẹ́ gbà sí o òun ò ṣe mọ́ ọkọ ìyàwó náà wà ní kóòtù ó ní olúwa mi òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí ìyàwó òun sọ ṣùgbọ́n òun ò fẹ́ bà nínú jẹ́ lòun ò fi ti sọ fún un àti pé òun ò fẹ́ kí ó kọ òun fẹ́ torí òun nífẹ̀ẹ́ rẹ̀ ni ó dáa ju gbogbo obìnrin tóun ti ń bá pàdé lọ ní ti àwọn tó lóyún àṣìṣe ni kó dáríjì òun ààrẹ kóòtù ní arákùnrin
o ò fẹ́ bà ìyàwó rẹ nínú jẹ́ fún odidi ọdún 9 tó o sì tún fi irú àṣírí báyìí tó o fi pamọ́. Ṣé ní ìsìn ọ̀wá àbánújẹ́ o múnú ẹ̀dùn ni? Bó tiẹ̀ sì jẹ́ pé ta ló ti gbọ́, ṣó o múnú ẹ̀dùn? Anyway, wọ́n ló tún fún àwọn èèyàn lóyún, ṣóòótọ́ ni? Ó ní bẹ́ẹ̀ ni òun ti sọ bẹ́ẹ̀ olúwa òun. Ṣó sì lè tọ́jú wọn papọ̀ báyìí? Kò lè sọ̀rọ̀. O kọ̀ láti tọ́jú ilé. Ààrẹ kóòtù tẹ̀síwájú. Ó ní ìdí tó fi fẹ́ràn ìyàwó rẹ ni pé onísùúrù ẹ̀dá ni. Bóyá kì í bẹ́ẹ̀ fa wàhálà bí àwọn ìyàwó tó ti fẹ́ rí, torọ́kùnrin ò lè máa ṣe bó ti ń ṣe yìí kó rí ojú rere obìnrin. Tó bá jẹ́ pé ó máa ń rojọ́ rẹ ni, ó ti lé òun náà lọ. Tó yẹ kó ń gbowó lọ́wọ́ ẹ̀ tọ́jú àwọn ọmọ ni, ó ti lè dànù. Irú ẹ̀yin ọkùnrin báyìí, ìtìjú lẹ jẹ́ fọkùnrin. Ìwà àmúmọ́ra ìyàwó ẹ̀ ó ti wá sọ di àgọ̀ fún báyìí. Àṣírí náà dẹ̀ ti tú. Ẹ má wọ̀rì, ẹ gbé ẹjọ́ yí padà sílé láàrin ẹbí. Ṣùgbọ́n rántí pé ìyàwó rẹ ní ẹlẹ́dàá tiẹ̀. Kó o sì padà wá ìwọ àti ìyàwó rẹ sí ilé ìgbẹ́jọ́ ní on the 26 oṣù karùn-ún ni ààrẹ kóòtù sún ìgbẹ́jọ́ sí. Ó ní kí wọ́n gbìyànjú láti parí ọ̀rọ̀ yìí pẹ̀lú àwọn ẹbí wọn o, kí wọ́n tó wá sí ìgbẹ́jọ́. Bí bẹ́ẹ̀ kọ́, wọn kì í fi tipátipá fún yàn níyàwó àtọkọ o. Wọ́n lè fi tipá mẹ́ṣin rodò, wọn lè fi tipá fún lómi mu. Báyìí ni wọ́n jáde kúrò nínú igi ìgbẹ́jọ́.